ṣé ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí wọn nínú PDP? Ó mà dàbí pé Eedi ló ń dì wọ́n o. Bí ẹ bá rántí dáadáa, lórí ìkànnì yìí la ti ń ṣe àtúpalẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ PDP látọjọ́ yìí wá, tí a sì ti forí ọ̀rọ̀ náà tì tipẹ́ síbi pé kò sí bẹ́gbẹ́ náà ṣe lè bọ́ nínú okùn tí wọ́n kì bọ́ra wọn lọ́rùn títí tí ìbò ọdún 2027 yóò fi wáyé tí yóò sì kọjá lọ. Nyesom Wike, mínísítà ìlú Àbújá báyìí, ló kì okùn bọ̀ wọ́n lọ́rùn. Bí àwọn kan nínú ẹgbẹ́ náà sì ti ń dúra láti yọ ẹsẹ̀ ọ̀tún kúrò nínú okùn náà, bẹ́ẹ̀ ni wọ́n ń kì ẹsẹ̀ òsì sí i, tí okùn náà sì kó wọn lẹ́sẹ̀ méjèèjì papọ̀ tó fún un dọyindọyin. Níbikíbi tí Wike bá wà báyìí, ẹ̀rín ni yóò máa rìn, torí ohun tó fẹ́ kó ṣẹlẹ̀ gan-an ló ń ṣẹlẹ̀ yìí o. Kì í ṣe pé Wike fẹ́ fi dandan jẹ́ ọmọ PDP tàbí kó já ẹgbẹ́ náà gbà lọ́wọ́ àwọn tó kù. Òun ò kàn fẹ́ kí PDP rójú ni, kò fẹ́ kí wọ́n ráyè. Àìrójú àìráyè tó fẹ́ kó bá wọn náà ló ti kó bá wọn yìí. Alágbẹ̀dẹ kì í rójú kó bọ́ ilé arọ́, ẹ̀là ìlẹ̀kẹ̀ kì í rójú àtókùnbọ. Rédèrèdè ni ti ọmọ rí igbá. Àgbélépọ̀tá tí Wike lò fún wọn nínú ẹgbẹ́ PDP nìyẹn. Àbí PDP wo ló wà báyìí? Ṣé tàwọn Mákindé ni àbí tàwọn Wike? Wọ́n ti ilé ẹgbẹ́ pa l'Àbújá. Àwọn ọlọ́pàá ti jókòó sẹ́nu géètì. Kálukú ń ṣèpàdé níbi tó bá rí ni. Bí ẹnìkan bá wá ní òun ni alága PDP lọ́wọ́lọ́wọ́ yìí, ṣé kìí ṣe pé tọ̀hún tún ara ẹ̀ jẹ ni? Báwo wá ni ẹgbẹ́ tí kò ní alága, tí kò ní akọ̀wé, tí kò ní ìgbìmọ̀ apàṣẹ yóò ṣe wá kópa nínú ìdìbò ààrẹ ọdún 2027? Ṣé ẹ mọ̀ pé bí ìgbà tí èèyàn fẹ́ wa kẹ̀kẹ́ láti Èkó dé Sókótó láàrin ọjọ́ kan ni? Ṣé ẹ mọ̀ pé kinní náà yóò nira? Ọwọ́ tí PDP wà báyìí nìyẹn o. Àsọtẹ́lẹ̀ míì tí a ó tún sọ ni pé nígbà tí wọn yóò bá fi dìbò náà ní ọdún 2027, bóyá ni kò ní jẹ́ gómìnà ẹyọ kan náà tí yóò kù nínú PDP ní Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo gómìnà PDP tó kù yóò ti yọ lọ bí ọmọ wọ̀. Wọn kò sì níbi méjì tí wọ́n ń lọ ju inú APC yìí náà lọ. Ní báyìí, ọ̀kan pàtàkì nínú àwọn gómìnà tí wọ́n gbójúlé, Dauda Lawal ti ìpínlẹ̀ Zamfara, ti bẹ̀rẹ̀ sí í fohùn sílẹ̀. Ó ti ń sọ pé ohun kan ṣoṣo tó lè jẹ́ kí òun kúrò nínú PDP kí òun wọ inú APC ní bí ààrẹ Tinubu bá lè yọ Bello Matawalle kúrò nínú ìjọba rẹ̀. Ìyẹn Bello Matawalle, mínísítà abẹ́lé fún ètò ààbò, ẹni tí gbogbo ayé ti ń pariwo pé kí Tinubu yọ nínú ìjọba yìí nítorí àjọṣe tó wà láàrin òun àti àwọn afẹ̀míṣòfò tẹ́lẹ̀. Àti pé ṣé ọ̀rọ̀ ni Dauda Lawal ń sọ yẹn? Nígbà tí ìyàwó bá bẹ̀rẹ̀ sí í sọ fọ́kọ ẹ̀ pé òun máa kọ̀ ọ́ sílẹ̀ tí kò bá lè lé ìyáálé òun lọ, ṣebí ó ti fẹ́ fọkọ ẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀ ni. Ohun tí Dauda Zamfara yìí fi ń ṣe bẹ́ẹ̀ ni pé ó ti mọ̀ pé kò sí bí òun ṣe lè du ipò gómìnà láti inú PDP báyìí. Bẹ́ẹ̀ sáà kan ló ṣì lò, ó fẹ́ lo sáà kejì. Òun fúnra ẹ̀ sì mọ̀ pé bí òun bá kó sínú PDP kan tí wọ́n bá ní wọ́n fa òun kalẹ̀, kíá làwọn alátakò òun yóò dìde. Kódà kí òun wọlé, ilé ẹjọ́ yóò gba ipò náà fún olùdíje APC tí wọ́n bá fà kalẹ̀ ni. Ó sì ṣeé ṣe kó jẹ́ Bello Matawalle yìí ni o, torí òun ni gómìnà Zamfara tẹ́lẹ̀ láti 2019, APC ni kí Dauda PDP yìí tó gba ipò náà lọ́wọ́ ẹ̀ ní 2023. Ohun tó ṣe ń wọ̀nà láti wọ inú APC nìyẹn. Bí tiẹ̀ ti rí ní ti Adémọ́lá Adélékè rí, ó ti mọ̀ pé kò sí ọ̀nà fóun nínú PDP. Ìyẹn ló ṣe yẹra tó sì kọ̀wé fi ẹgbẹ́ náà sílẹ̀. Ohun tí yóò ṣẹlẹ̀ sí Similayi Fubara nìyẹn, gómìnà ìpínlẹ̀ Rivers. Kíá ni yóò wọ inú APC, níbẹ̀ ni yóò ti du ipò gómìnà fún sáà kejì ẹ̀. Caleb Mutfwang ti fẹ́rẹ̀ wọ inú ẹgbẹ́ APC tán. Gómìnà Plateau tó jẹ́ ọ̀dọ̀ àwọn PDP ló bá wọlé. Ohun tó sì fà náà kò ju pé òun náà fẹ́ ṣe sáà kejì lọ. Ó sì ti mọ̀ pé tíkẹ́ẹ̀tì tí òun bá gbà láti inú PDP, òfo bàbá òfo ni. Bí kò jẹ́ ti ọ̀rọ̀ àwọn ọmọléèwé tí wọ́n jí gbé lọ ní ìpínlẹ̀ Kebbi àti ní Niger, àti gbogbo rògbòdìyàn tó wà nílùú báyìí, Agbo Kevas ti Taraba ibà ti wọ inú ẹgbẹ́ PDP. Tìlù tìfọn ló fẹ́ fi wọnú ẹgbẹ́ náà, ìyẹn ni kò ṣe tí ì lọ.
ní ti gómìnà Ahmad Fintiri ti Adamawa àti Bala Muhammed ti Bauchi tó jẹ́ sáà kejì làwọn ń lò lọ yìí, àwọn náà ò fẹ́ takú sórí ipò bẹ́ẹ̀, wọn yóò fẹ́ ṣe sẹ́nẹ́tọ̀ tàbí kí wọ́n gba iṣẹ́ mínísítà lábẹ́ ìjọba àpapọ̀, ìjọba APC. Ohun tí ò ní jẹ́ kí wọ́n dúró sínú PDP nìyẹn, torí wọ́n ti mọ̀ pé kò sí ohun kankan tí àwọn lè gbà láti inú ẹgbẹ́ náà àfi tí àwọn bá ń lé kòròfo kiri. Nídìí èyí, kò lè sí gómìnà ẹyọ kan báyìí tí yóò dúró de PDP àfi Mákindé tí òun ti dé ibì kan tíwájú ò ṣe é lọ tí ẹ̀yìn ò sì ṣe é padà sí. Bẹ́ẹ̀ náà sì làwọn aṣòfin o, àwọn aṣòfin náà kò lè dúró. Kí ni wọn yóò máa ṣe nígbà tí gbogbo wọn ti mọ̀ pé ipò kankan kò ṣeé dù láti inú PDP? Kò sì sí aṣòfin tí kò fẹ́ padà lọ sílé ìgbìmọ̀ náà l'Àbújá. Ìyẹn ni wọ́n ṣe ń fọ́n dànù tí wọn ò tiẹ̀ dúró kí mọ́tò náà takú pátá. Bí mọ́tò ọ̀hún ti ń hó hùrùhùrù ńlá wọn ti ń fò bọ́ sílẹ̀, kójú má rí bi ẹsẹ̀ lóògùn ẹ̀. Ọ̀rọ̀ rẹ́dẹrẹ̀dẹ kì í bá ikú nílé. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin 16 ní ìpínlẹ̀ Rivers, àwọn àti alága ilé ìgbìmọ̀ náà Martin Amaewule ti kéde pé àwọn ti kúrò nínú PDP, àwọn sì bọ́ sínú APC ní ọjọ́ 5 oṣù kejìlá ọdún 2025. Martin ní àwọn ti kúrò nínú ẹgbẹ́ PDP nítorí ìyapa tó wà nínú ẹgbẹ́ náà ni, torí àwọn mọ̀ pé ìyapa yìí kò ní jẹ́ kí ẹgbẹ́ náà lọ síbì kankan. Ó ní bí òun ti ń sọ̀rọ̀ yìí, òun àti àwọn ẹgbẹ́ òun ti di ọmọ APC, inú àwọn sì dùn pé àwọn ti wọ inú ẹgbẹ́ náà. Ó ní àwọn wọ inú ẹgbẹ́ yìí kí àwọn lè ran ààrẹ Tinubu lọ́wọ́ ni, torí ohun tí Tinubu ń ṣe fún orílẹ̀-èdè yìí báyìí kò lẹ́gbẹ́. Bí èèyàn kan bá sì wà níbì kan tí kò kún ààrẹ lọ́wọ́, ẹni tó lóyin òdùn ni o, ara tọ̀hún ni ò yá. Ó lóun ti wà nínú APC pẹ̀lú káàdì ẹgbẹ́ lọ́wọ́, òun àti àwọn ẹlẹgbẹ́ òun, àwọn yóò sì lo ipò náà láti fi rí i pé mímí kan kò mì ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Rivers. Ó dájú ṣáká pé bí òun ti ṣáájú nì, kò ní pẹ́ tí gómìnà fúnra àti àwọn aṣòfin tó bá kù yóò fi wọlé sínú ẹgbẹ́ wọn tuntun APC, tí wọn yóò sì dá PDP sí kòròfo. Kí ló wá dé tí ọ̀rọ̀ náà fi burú tó bẹ́ẹ̀? Ohun tí Wike fẹ́ nìyẹn. Ìdà kan ṣoṣo tó fẹ́ lò náà ni láti dá ẹgbẹ́ náà sí méjì. Tó bá ti dá ẹgbẹ́ náà sí méjì tí ìyapa ti fojú hàn gedegbe bíi tàsìkò yìí, gbogbo ọmọ ẹgbẹ́ ti láǹfààní láti kúrò nínú ẹgbẹ́ náà lọ sínú ẹgbẹ́ míì nìyẹn. Èyí tí ò bá sì kúrò kò ní rí kinní kan mú jáde nínú ẹgbẹ́ wọn, torí bó bá du ipò kò ní wọlé, tó bá sì wọlé wọn yóò gba ipò náà kúrò lọ́wọ́ ẹ̀, nítorí ọmọ ẹgbẹ́ wọn méjì ni yóò du ipò kan ṣoṣo, PDP ọ̀tún àti PDP òsì. Kò pọn dandan kí àwọn PDP ti Wike ní ọ́fíìsì o, bẹ́ẹ̀ ni wọn ò ní ipò kankan tí wọ́n fẹ́ dù. Ó dẹ̀yìn tí ìbò 2027 bá parí kí wọ́n tó san wọ́n lẹ́san iṣẹ́ rere tí wọ́n ń ṣe fún Tinubu. Wike ni yóò sì ṣètò ẹ̀san náà fún wọn. Ẹni tí ọ̀rọ̀ náà kò bá yé kó wo ohun táwọn Wike ń ṣe. Bí àwọn PDP ti Mákindé bá gbé kinní kan jáde tàbí tí wọ́n ní àwọn ń ṣe kinní kan, lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ti Wike náà yóò ti sọ bẹ́ẹ̀ tí wọn yóò sì ṣe bẹ́ẹ̀. Kò sí pọn dandan kí wọ́n wàhálà ara wọn láti ṣẹ̀ṣẹ̀ máa lọ sí ọ́fíìsì kankan. Ìpàdé àwọn 3 ti yanjú ọ̀rọ̀ náà, wọn yóò sì gbé kinní náà fáwọn oníròyìn tàbí kí wọ́n gba ilé ẹjọ́ lọ. Wọ́n ti wà nílé ẹjọ́ báyìí pé kí ilé ẹjọ́ dájọ́ pé àwọn làwọn lẹ́gbẹ́. Bẹ́ẹ̀ náà ni wọ́n ní kí ilé ẹjọ́ pàṣẹ pé ìpàdé tí àwọn Mákindé àti àwọn gómìnà 3 míì ṣe níbàdàn níjọ́sí kì í ṣe ìpàdé ẹgbẹ́ PDP, nítorí àwọn tí àwọn ní ẹgbẹ́ gan-an àwọn ti ṣèpàdé tàwọn tẹ́lẹ̀. Báyìí ló ṣe pé àti ilé ẹjọ́ àti INEC gbogbo wọn lọ̀rọ̀ náà pàápàá sú, nítorí ó lójú ẹni tó lè gbó Wike àti ìjọba tó ń ṣe lọ́wọ́ yìí lẹ́nu. Ẹni tó bá sì rí ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí, Túsìdeè ọjọ́ 2 oṣù kejìlá yìí, tọ̀hún yóò mọ̀ pé nǹkan ń kán fún wọn nínú PDP. PDP tàwọn Mákindé ni wọ́n láwọn ṣèpàdé ní ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Bauchi tó wà ní Àbújá, níbi tí alága tiwọn Kabiru Turaki ti kéde pé àwọn ti fún àwọn Wike ní sábúkẹ́ẹ̀tì pé àwọn ti yọ wọ́n kúrò lẹ́gbẹ́ o. Sábúkẹ́ẹ̀tì náà ṣe ṣàgàdà báyìí pẹ̀lú ìkéde pé ẹ kì í ṣe ọmọ ẹgbẹ́ wa mọ́ tí wọ́n gbé jáde sí gbangba. Níbẹ̀ ni wọ́n ti dárúkọ Wike, wọ́n dárúkọ Fáyọ̀ṣe, wọ́n dárúkọ Sam Anyanwu tí í ṣe akọ̀wé ẹgbẹ́ àti alága wọn Muhammad Abdulrahman.
kì í ṣe pé wọ́n fún wọn ní sàbúkẹ́ẹ̀tì nìkan, wọ́n kìlọ̀, wọ́n ní ẹnikẹ́ni nínú ọmọ ẹgbẹ́ PDP tàbí nínú àwọn aráàta kò gbọ́dọ̀ kà wọ́n sọ́mọ ẹgbẹ́ mọ́, wọn ò sì gbọ́dọ̀ bá wọn ṣe ohunkóhun papọ̀ lórúkọ PDP. Àmọ́ bí ìkéde tí wọ́n ti ń jáde lọ́jọ́ kan náà ni ìkéde míì jáde, ìyẹn jẹ́ ti PDP tàwọn Wike. Sàmáyáhùn ló sì gbé ìkéde náà jáde. Ó ní ìkéde náà wá láti rán gbogbo èèyàn létí pé àwọn ti lé àwọn èèyàn wọ̀nyí kúrò nínú ẹgbẹ́ PDP o. Ǹjẹ́ àwọn wo? Wọ́n dárúkọ Ṣèyí Mákindé àti alága tiwọn náà Kábírù Tùràkì pẹ̀lú Adolphus Wabara tí í ṣe alága ìgbìmọ̀ àwọn bàbá àṣàlẹ̀ ẹgbẹ́ àti gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammad. Wọ́n sì ní kí ẹnikẹ́ni má bá àwọn náà ṣe lórúkọ ẹgbẹ́ PDP nítorí wọn kì í ṣe ọmọ ẹgbẹ́ àwọn ti lé wọn lọ. Àwọn lé wọn nítorí àwọn ìwà àgàbàgebè tí wọ́n ń hù sẹ́gbẹ́ ni. Wọ́n ní bí ẹgbẹ́ PDP ti dúró báyìí, àwọn kò mọ àwọn èèyàn náà rí torí orúkọ wọn ti kúrò nínú ẹgbẹ́ àwọn, ẹnikẹ́ni ò sì gbọ́dọ̀ bá wọn ṣe. Bẹ́ẹ̀ làwọn náà kéde tí wọ́n sì ní bí ẹnikẹ́ni bá fẹ́ kinní kan tàbí tó bá fẹ́ bá PDP ṣe, ọ̀dọ̀ àwọn ni yóò máa bọ̀, níbi tí òun Sam Anyahun ti ń ṣe akọ̀wé ẹgbẹ́ wọn tí Abdulrahman sì jẹ́ alága. Níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí nínú PDP nìyẹn. Ó sì dájú pé ọ̀rọ̀ náà kì yóò yanjú láé àfi tí wọ́n bá dìbò ààrẹ tán ní 2027. Láti ìgbà tí òṣèlú yìí ti bẹ̀rẹ̀, aburú ò bá ẹgbẹ́ òṣèlú kan bíi ti PDP yìí rí o. Bóyá Ọlọ́run ló mú wọn ní o, bóyá èrè iṣẹ́ ọwọ́ wọn ni wọ́n ń jẹ ní o, bóyá àwọn alátakò ló sì borí wọn ní o. Ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú ń yẹ̀wò lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Àmọ́ bó bá jẹ́ bí nǹkan ti wà yìí ni, fún PDP omi ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o. Ọláyíwọlá alága ló ń ṣe àkọsílẹ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún Bùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú afẹ́rẹ́ òní o.